jẹ́jẹ́ láyé mo tún gbé kinní ọ̀hún dé ó yá gbogbo ọmọ Ajégúnlẹ̀ pátá ẹ wá gbọ́ bí wọ́n ti ń kí oríkì ilẹ̀ àwọn baba tó bí yín lọ́mọ. Ajégúnlẹ̀ níbi ajé ń gbé, Ajégúnlẹ̀ níbi ajé ti gbé ń so ìlú kan àrà ọ̀tọ̀ níbi ajé ti gúnlẹ̀ bí òkè. Ajégúnlẹ̀ ọmọ aládé ajé ẹ̀yin lọ́mọ aṣùṣùká agbọ́rọ̀ wọlé agbọ́rọ̀ wọ̀lú gbogbo ọmọ ìlú yọ̀ tòun ti ṣàwòrò. Ẹ̀bà àjò ṣẹṣẹṣẹ l'Ajégúnlẹ̀ kówó wá yín wálé, ẹ̀bà àjò ṣẹṣẹṣẹ l'Ajégúnlẹ̀ kí ẹ tàka òṣì dànù. Tàka òṣì dànù nílẹ̀ yìí kí gbogbo ara rẹ̀ ó wálẹ̀ ní nǹkan mẹ́ta níbẹ̀ nínú ilé baba tó bí yín lọ́mọ tí ò sí nínú ilé baba ẹnìkọ̀ọ̀kan. Igi ajé tí ń ṣàjẹ́ ńlá ń bẹ nínú ilé baba tó bí yín lọ́mọ. Ṣé bóun lẹ fi ń jẹ́ ọmọ abajẹ́ sojìwìnì nínú oko, igi ajé pàtàkì tí ó sì nílùú bòmíràn. Lèkélèké ẹyẹ funfun ní àràmàǹdà ẹyẹ tí ń kórè wọ̀lú ń bẹ nínú ilé àwọn bàbá ẹ̀yin. Adé ajé tó dára ń bẹ nínú ilé baba tó bí yín lọ́mọ. Ajégúnlẹ̀ ìlú akọni, ìlú ọ̀mọ̀ràn tí ń bẹ lótùúfẹ̀ lọ́jọ́sí. Ìlú ọlọ́ba Ògúnyàndò jagunjagun tí ń fi gbẹ̀rán tọrẹ. Ìlú ọlọ́ba Ògúnyàndò baba ńlá tí ń fẹsẹ̀ kùn ṣètìlẹ̀. Ìlú Yusuf akọni lójú ogun, abojú ọkọ agbádẹ́wọ̀lú akọni nínú akọni. Abojú ọkọ ọmọ olóde òkúta àbòkèdí ẹ̀ ṣoògùn. Ọmọ alájẹ òbẹ́ nìkan ṣọ̀tẹ̀, ọmọ Ajégúnlẹ̀ òbẹ́ nìkan ṣọ̀tá, ẹni bínú Ajégúnlẹ̀ ní bínú Olúwa. Ẹni Ajégúnlẹ̀ lòdì ìgbòore ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tí ó mọ̀. Òbá bá Jégúnlẹ̀ rẹ̀ kíre owó àtọrò Ògúnlẹ̀ sílé rẹ̀. Òbá bá Jégúnlẹ̀ ṣọ̀rẹ́ kọ́nà rẹ̀ ó lè là sọ́rọ̀. Ajégúnlẹ̀ ọmọ akété ń tẹ̀lú dó, Ajégúnlẹ̀ ọmọ akété ń tẹ̀lẹ̀ ọ̀rọ̀. Ọmọ akin tó balẹ̀ jù ẹ̀ sí kéńgé kan àgbà ńlá ayé, kéńgé ọ̀hún ló di nǹkan ńlá. Kéńgé ọ̀hún ló di nǹkan ràbàtà, ó di nǹkan ràbàtà tán gbogbo lẹ́hún mi tì. Ajégúnlẹ̀ ọmọ arónígbó kìjì a kì í ṣe é mọ̀. Tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń fi orin oríkì ilẹ̀ àwọn baba tó bí yín lọ́mọ. Rasheed Ọbaṣọlá jẹ́jẹ́ láyé ndémi ń jẹ́ Làwọn baba tó bí mi lọ́mọ.